Ẹ káàbọ̀ sí orílé iṣẹ́ wa ọdẹ ọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Yorùbá nation náà ṣì ní o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Ní báyìí àwọn sójà ó mà ṣe o, àwọn sójà wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún lójú ogun. Àwọn sójà tán ní kán lọ pa, kán lọ bá àwọn agbésùmọ̀mí, kán lọ bá wọn jà nínú igbó. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo, àwòrán náà lẹ́ ń rí un. Wọ́n sunkún síta pé kí ló ṣẹlẹ̀, pé àwọn Nàìjíríà mi ti pa wọ́n o. Àwọn sójà ló ń ṣe eléyìí. Wọ́n ní àwọn Nàìjíríà mi wọ́n ti fẹ́ pa àwọn tán, pé àwọn ló ń fún àwọn agbésùmọ̀mí lágbára. Kí ló ṣẹlẹ̀? À ń ṣe ni àwọn agbésùmọ̀mí ju bọ́ǹbù, àdó olóró. Àdó olóró ni wọ́n fi ba gbogbo ọkọ̀ ìjà tí àwọn sójà ń lò, wọ́n fi bọ́ǹbù gbogbo ẹ̀. Lẹ́yìn tí wọ́n ti bọ́ǹbù gbogbo ẹ̀ tán, wọ́n tó pa púpọ̀ nínú àwọn sójà, ìyẹn àwọn Fúlàní o. Ó dá ẹbí mi, níbo ni àwọn Fúlàní ti ń rí irinṣẹ́ tó ń lò? Wọ́n léèyàn ló ń bẹ nídìí orò tóró fi ń ké, gbogbo wa ń pariwo. Táwọn Fúlàní wọ́n ń pa wá, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Ṣé ti béèrè lọ́wọ́ ara yín pé ta lẹni náà tó ń kó àwọn ohun ìjà olóró fún àwọn Fúlàní tán fi wá ń pa wá? Wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló wà. Ẹ̀yin ọmọ Yorùbá, Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ kí gbogbo wa pawọ́pọ̀ ká gba orílẹ̀-èdè Yorùbá. Torí àwọn ará bíi wọ́n ò rán wa o. Ó kẹ́yìn náà wò, gbogbo àwọn tí wọ́n ti kú, gbogbo àwọn tí àwọn agbésùmọ̀mí ti pa, orin wo ló fẹ́ kọ sí? Ẹni tó kú ti kú, wọ́n lẹ́ni tó kú ni tiẹ̀ gbé. Àwa tá wà láyé ni ká máa pariwo pé irọ́sẹ̀ àfẹ́ àwọn ará bí yìí. Kí àwọn sójà tó lè jáde síta máa pariwo, máa sunkún pé àpáyé àwọn ti bàjẹ́, páwọn Nàìjíríà mi tó ń rán àwọn wá sínú igbó, pé wọ́n fáwọn ní irinṣẹ́ gidi. Pé irinṣẹ́ tó wà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí, irinṣẹ́ tó wà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí ó ju títí tàwọn lọ. Báwo lẹ ṣe wá fẹ́ ká bá wọn jà? Bí ọ̀gbẹ́ni sójà ṣe ń kéré o, ló ń pariwo nínú igbó pé wọ́n ti báyé àwọn jẹ́ tán. Ẹ̀yin èèyàn wa, àwọn tó ń pariwo wọn Nàìjíríà, ṣojú yín ti wá já báyìí? Ṣojú yín ti wá já? Àwọn àgbààgbà Fúlàní jáde láìpẹ́, wọ́n ní 2027 pé táwọn ò bá wọlé, àwọn máa da gbogbo everything rú ni. Ṣé kò ti hàn sí pé àwọn gan ló ń dàrú báyìí? Kán tó lè láyà kan jáde síta, kán máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn pé táwọn ò bá wọlé, tí ààrẹ yìí wà ń bẹ̀, wọ́n dẹ̀ ń kìlọ̀ fún ààrẹ, wọ́n tún gbójúgbóyà máa sọ orúkọ báyìí. Nígbà tí Buhari wà ń bẹ̀, táná bídà tó lè sọ orú àwọn ọ̀rọ̀ yìí. Ara nǹkan tá à ń sọ rèé. Yorùbá nation lọ́nà àbáyọ o. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti sọ oríṣiríṣi pé gbogbo àwọn ilé ìtàn kan pera wọn ní chief of army staff, chief of defence staff, chief of air staff o. Pé gbogbo wọn pé kò sí nǹkan kan tó ń ṣe o, kò síṣẹ́ kankan, pé orúkọ lásán lọ́kàn gbé wọra. Wọ́n tún ní pé inspector general of police àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo yín orúkọ nìkan lẹ́kàn fi ń jà. Ẹ fi gbogbo ara yín jà. Nǹkan tó fi ń pa àwọn èèyàn kiri nìyẹn. Àwọn ọmọ tó ń mọwọ́ tó ń mẹsẹ̀ ló ń pa wọ́n kiri. Ní Benue, ní North, ní South, gbogbo èèyàn làwọn arábí yìí, èèyàn ẹlẹ́ran arábí tèmi àtẹ̀yìn náà ni o. Àfi kí Elédùmarè gbà wá. Yorùbá nation lọ́nà àbáyọ o. Àwọn kan tẹ̀ ti pariwo pé let them resign with immediate effect. All this one wey dem call themselves chief of staff, chief of defence staff, chief of army staff, chief of air staff, inspector general of police, wí káwọn arábí kí gbogbo wọn pé kán fi ìwé iṣẹ́ lẹ̀, pé iṣẹ́ yẹn wọn mọṣẹ́ tán ń ṣe. Àní kọ́ ló ń gbà wá. Ẹ̀yin náà rí nǹkan tó tún ṣẹlẹ̀. Àwọn kan tẹ̀ pariwo pé
ẹ má ẹ̀yin sójà tẹ́ kàn ń sunkún yìí àwọn ọ̀gá yín ló ń ṣe yín lóòótọ́ o òkè ẹ̀yin náà wo kí chief of defence staff or chief of army staff máa pariwo pé òkè àwọn Boko Haram tó yẹ pé wọ́n ti pààyàn lọ sọ́ọ̀tún tán ti pààyàn lọ sósì wọ́n tún ní kán darapọ̀ mọ́ àwọn sójà wọ́n ṣe send off fún wọn wọ́n tún fún wọn ní 50,000 wọ́n á tún kó wọn sáàrin sójà pé lára àwọn Fúlàní tá à ń sọ yìí àwọn gangan wọ́n wà láàrin yín àwọn gan ló ń fún àwọn agbésùmọ̀mí àwọn ló ń fún wọn ní information ẹ máa wo ti yín kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà o àfi kí Ọlọ́run gbà wá Yorùbá nation lọ́nà àbáyọ o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ara ta ṣe ń pariwo nìyẹn o pé kí olúkálùkù wa kí ká gbáradì o nítorí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí àfi kí Ọlọ́run kó ṣàánú wa 2027 ló ń bọ̀ yìí bẹ́ẹ̀ ni 2027 ló ń bọ̀ yìí wọ́n ti plan nílẹ̀ pé kí o in fact àdúrà tá máa gbà ni pé gbogbo plan burúkú tán bá ní sí wa orí àwọn ọmọ wọn àti orí àwọn ẹbí wọn ló máa padà sí torí pé wọ́n ti fohùn lẹ̀ báyìí bẹ́ẹ̀ ni wọ́n ti fohùn lẹ̀ báyìí pé táwọn ò bá ti lè gba ìjọba ní 2027 àwọn máa da gbogbo ìlú yẹn rú ni àwọn máa da gbogbo location 419 rú iṣẹ́ yìí náà ń gbọ́ kọ́ máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn pé kò ní sí ìlú tó ń pè Nàìjíríà mọ́ táwọn ò bá fi lè gbàjọba iṣẹ́ yìí náà rí ara nǹkan tá a fi ń pariwo rẹ̀ Yorùbá nation lọ́nà àbáyọ Yorùbá nation nìkan ni ó lè ṣe o. Our security chiefs are loved on criminals and sponsors. Sponsors are not arrested even if the criminals mentioned their laws. Why is it that they are not arrested? Nǹkan tó ń sọ ni pé àwọn tí wọ́n mú yìí àwọn agbésùmọ̀mí tó ń mú yìí tó máa ń mú wọn tó láti bèèrè lọ́wọ́ wọn pé àwọn ta ló rán yín àwọn wo ló rán yín àwọn wo ló ń gbébọn fún yín wọ́n má ti lè dárúkọ wọn at the end of the day wọn ò ní ṣe kankan fún wọn wọ́n máa tún fi wọ́n lẹ̀ náà ni ṣẹ́yìn náà ríṣẹ́ wọ́n máa fi wọ́n lẹ̀ náà ni ṣé bá ṣe bẹ́ẹ̀ máa bá lọ rèé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà o àyàfi kí Elédùmarè kó gbà wá Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Ní báyìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti ń pariwo pé election tó ń bọ̀ yìí election 2027 tó ń bọ̀ yìí àyàfi kí wọ́n tètè yà jẹ́ kí olúkálùkù máa lọ ni o because bó ṣe ń lọ yìí kò sẹ́ni tó fẹ́ fi ilẹ̀ fẹ́ anybody àwọn àgbààgbà Fúlàní jáde wọ́n pariwo láìpẹ́ pé bí bàbá Tinubu ṣe fi tipá gbà ní ìtókù lọ ní 2023 pé kò lè ṣẹlẹ̀ o pé kò lè ṣẹlẹ̀ ní 2027 páwọn dúró dé pé báwọn dẹ̀ ṣe wáyé páwọn fẹ́ gba ẹ̀san ni ṣẹ́yìn náà ń gbọ́ wọn làwọn fẹ́ gba ẹ̀san ni ok ẹ̀san tó ń gbà yẹn náà ni ẹ̀ ń rí tó ń pa àwọn sójà àwọn wo ló rán wọn ẹ̀yin ò tí ì bèèrè lára yín pé àwọn wo ló rán àwọn ará bíi lára nǹkan tá à ń sọ ni àní ká fi ẹnu ká dákẹ́ ni o ṣùgbọ́n sìn àní dákẹ́ a máa continue àti máa pariwo pé Yorùbá nation la fẹ́ Yorùbá nation ló lè ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa a ò ní rí jù báyìí lọ a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ sùn àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò ẹni ó bá ní a máa bọ̀ òun là ní dé bá God bless Yorùbá nation ó dàbọ̀.